who are the past imams tó wà l'Ogbomoso abẹ́ ìtàlán sì ti fi jẹ wọ́n ṣáàlì sọ good láàrin time díẹ̀ tó kù tó wà nílẹ̀ it is compiled based on àwọn records tá a rí nígbàtí bàbá wa Àṣàfà tí wọ́n jáde láyé wọ́n ní the ancient city of Ogbomoso land passed chief imams from 1818 to date under the reigning son of that time as follows. During the time of Al-Imam Sheikh Muhammad Nafiu ti ilé Abogunde, wọ́n reign ní abẹ́ baálẹ̀ ni wọ́n lò ń gbà náà, baálẹ̀ stroke Ààrẹ Ọ̀nà Kakanfò tó yè jẹ́ Àkànní Alébíoṣù from 1818 to 1870 lábẹ́ baálẹ̀ stroke Ààrẹ Ọ̀nà Kakanfò tó yè jẹ́ Àkànní Alébíoṣù. Tó yè jẹ́ Àkànní Alébíoṣù yìí àwọn lò ìgbà wọn láti 1811 di 1831, which means wípé àwọn tí ń ṣe ọlá wọn lọ kí wọ́n tó fi àyè lẹ̀ fún pé lọ ọmọ ẹlò mọ́sálásí a sì fẹ́ ní ìmáàmù nílùú. Àwọn ti bẹ̀rẹ̀ sí mọ́ ẹlò ọlá wọn ní 1811, but bàbá Muhammad Nafiu bẹ̀rẹ̀ sí mọ́ reign as imam ní 1818 níbi 1870, but lábẹ́ bàbá wa tó yè jẹ́ yìí bàbá wa Nafiu wọ́n reign lábẹ́ wọn di 1831 ni. Nígbàtí bàbá wa baálẹ̀ táńpé ní Ṣọ̀ún ní ìsìn tí wọ́n fi fayé lẹ̀ ní 1831, ẹni tó wá padà jẹ lẹ́yìn wọn ó dé bá bàbá Nafiu as imam ni à ń pè wọ́n ní baálẹ̀ Àrẹ̀mú Olúùsì. Àwọn èèyàn reign ní 1831 di 1840. Mo rí pé ń bọ́ ni nígbà tó wá di bàbá wa yìí náà lọ́sì tó wà ní imam tí bàbá wa baálẹ̀ tá ń lò ní Ṣọ̀ún ní ìsìn Jayọ̀ọ́lá Kélébé tí àwọn fi reign ní 1841 sí 1847 ìgbà tó fi sọlá nìyẹn. Bàbá wa baálẹ̀ ni wọ́n lò nígbà náà Ìdòwú Àdìgún Bọ́láńtà. Bàbá Nafiu náà ló sì ṣe ìmáàmù fún wọn láti 1847 di 1848. Nígbàtí wọ́n gbéṣẹ́ bàbá wa baálẹ̀ táwọn pè wọ́n ní Ṣọ̀ún táwọn lò ní Ṣọ̀ún ní ìsìn Ògúnlábí ọdún àrùn, àwọn náà reign ní 1850 di 1865 lábẹ́ bàbá Muhammad Nafiu as imam. Nígbà tó yá bàbá wa baálẹ̀ tó ìtújà Ààrẹ Ọ̀nà Kakanfò lásìkò ìgbà náà Òjó Aburúmọ́kù Àdìó 1865 sí 1869 lọ́ fi ṣe baálẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá wa Nafiu àwọn náà ni ìmáàmù lábẹ́ wọn, kò síjà kò sí nǹkankan. Lẹ́yìn wọn láwá rí bàbá wa baálẹ̀ Àlàmú Ọ̀túnlá tí àwọn ṣe baálẹ̀ ní 1869, oṣù mẹ́fà péré ni wọ́n fi ṣe tó fi jáde láyé, just 6 months lábẹ́ bàbá wa Muhammad Nafiu náà sí ni. Lẹ́yìn yẹn lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá tó wá ní bàbá wa baálẹ̀ Gbàgbógbóyè Òǹdìgbé Àjàmọ̀sá Ajagungbadé àkọ́kọ́ ní 1870. Ìgbà yẹn gangan ní 1870 yẹn ìní bàbá wa Muhammad Nafiu ìní wọ́n jáde láyé.
ó wá kan bàbá wa Imam Musa Muhammad yìí wọ́n wá láti inú ilé òkú mọ́ èbó bọ̀tí nígbà náà mọ́sífà ni wọ́n wà torí ilé wọn tó jóná lẹ́ẹ̀mejì tán fi ṣídìí wọn pé kán lọ rí mọ́ gbébẹ̀ òun kan fi tó parí ilé wọn ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ẹ̀yìn tó láwọn tẹ̀ lọ suspension gbà náà kò jẹ́ tuntun àmọ́ wá wà lábẹ́ bàbá wa baálẹ̀ Gbágbógbóyè Ondugbe Àjàmọ́sà Ajagungbadé àkọ́kọ́ wọ́n wà lábẹ́ wọn ní 1870 tó fi di 1877 bàbá wa baálẹ̀ Láoyè Àtàndá Orúgbọ́n Gẹ́gẹ́ kejì ní 1877 sí 1892 wọ́n wà bá wa Músé wọ́n jọ wà pẹ̀lú wọn ni wọ́n jọ lùgbà ní kò síjà kò síta lẹ́yìn rẹ̀ àwọn aṣẹ́ṣẹ̀ wá rí Sheikh Gbàdàmọ́sí Adún àwọn náà wọlé sí déédéé ìgbà tí bàbá wa Láoyè Àtàndá Orúgbọ́n Gẹ́gẹ́ tí wọ́n fi wà ní ọba àwọn náà reign láàrin 1892 sí 1899 lábẹ́ ìgbà táwọn náà fi ṣe ìmámù wọ́n wà ní abẹ́ bàbá wa Láoyè Àtàndá Orúgbọ́n Gẹ́gẹ́ kejì ní 1892 to 1899 ẹni tó wá padà wá jẹ ní bàbá wa Sheikh Abdulrahman Bango ilé Bango àwọn náà wà ní abẹ́ bàbá wa Láoyè Orúgbọ́n Gẹ́gẹ́ kejì láàrin 1899 sí 1901 nígbàtí bàbá wa Orúgbọ́n Gẹ́gẹ́ kejì jáde láyé ẹni tó padà wá jẹ òun náà ní baálẹ̀ Ajíbọ́lá Elépo 1901 sí 1903 bàbá wa Sheikh Muhammad Akamu Abógundé tílé Abógundé wọ́n padà tún wá láti inú ilé Abógundé wá jẹ imam wọ́n wà ní abẹ́ bàbá wa baálẹ̀ Ajíbọ́lá Elépo ní 1903 di 1908 wọ́n lò wọ́n gbó wọ́n padà tó kọ̀ntínú ìmáàmù wọn ní ṣíṣe lábẹ́ bàbá baálẹ̀ Adégòkè Àtàndá Ọláyọdé tí ń ṣe 1908 to 1909 bàbá wa Sheikh Sanusi Mahmood ti Mẹ́sífà àwọn náà wọ́n rìn lọ́ndà bàbá wa Adégòkè Àtàndá Láyọdé ní 1909 sí 1914 wọ́n tún rìn lábẹ́ bàbá wa baálẹ̀ Ìtàbí Yàndé Ọláyíwájú 1914 di 1916 wọ́n tún rìn lábẹ́ bàbá wa baálẹ̀ Afọlábí Bello Àlàbí Oyèwùmí Ajagungbadé kejì ní 1916 di 1917 àwọn náà gbéṣẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbéṣẹ̀ tán ló wá ṣẹ̀ wá rí bàbá wa Mahamud Àyìndé Ayílára láti ilé Ayílára Òkè Àgbẹ̀dẹ ọ̀ndà bàbá wa baálẹ̀ Afọlábí Bello Àlàbí Oyèwùmí Ajagungbadé kejì ní 1917 sí 1919 mistake tí mo ṣe nínú bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kan tí mo ti kọ́kọ́ sọ síwájú tí mo ní 1903 to 19 no crime sórí ni mo rectify rẹ̀ níbí yìí wípé 1917 sí 1919 ọdún méjì péré ni wọ́n ṣe àwọn ilẹ̀ aṣọ pé wọ́n kéwù mẹ́ta ẹ fi jáde láyé lẹ́yìn yẹn ni Imam wá padà wá lọ sí ilé Adúí àwọn náà jẹ ní abẹ́ bàbá wa Fọlábí Bello Àlàbí Oyèwùmí Ajagungbadé kejì ní 1917 di 1933 kí ní ẹ̀ tó yí padà lọ sílé bàbá ilé Bango tí bàbá wa Buhari Àmọ̀wó tí wọ́n padà tún ṣe ìmáàmù lọ́dà bàbá wa Oyèwùmí nígbà náà Oyèwùmí kejì láàrin 1933 sí 1936 nígbà táwọn náà gbéṣẹ̀ bàbá wa Imam Sheikh Maruf Alao nílé Abógundé àwọn ni wọ́n padà tó wá jẹ imam lọ́ndà bàbá wa Fọlábí Bello Àlàbí Oyèwùmí kejì àwọn náà reign láti 1933 sí 1940 nígbàtí bàbá wa Ajagungbadé gbéṣẹ̀ wọ́n tún continue as imam lábẹ́ bàbá wa Baálẹ̀ Àmọ̀wó Oyètúndé ní 1940 sí 1944
bẹ́ẹ̀ náà ní ṣe ń ṣe ìmáàmù wọn lọ tó fi jáde láyé ó wá fi kan bàbá wa baálẹ̀ Ọláoyè Òkè Ọláonípẹ̀kun tí ń ṣe 1944 sí 1952. Bàbá wa Maruf náà mẹ́sì tó wà ń bẹ̀ nígbàtí ọba wa Ọlátúnjí Àlàó Elépo tó fi wà ń bẹ̀ ní 1952 di 1966. Bàbá Maruf náà mẹ́sì tó wà ní imam nígbàtí ọba wa Ọlájídé Ọláyọdé tí wọ́n fi wà ń bẹ̀ ní 1966 sí 1969. Bàbá wa ọba Sàlámì Ajíbóyè Ìtábìyí náà ni bàbá wa Maruf náà sì tún bá wọn ṣe imam láàrin 1972 di 1973. Bàbá wa Maruf náà mẹ́sì tún ṣe ìmáàmù lábẹ́ bàbá wa nígbàtí wọ́n dé bàbá wa ọba Ọládùnní Oyèwùmí, bàbá wa Jímọ̀ Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta láàrin 1973 sí 1976. Lẹ́yìn ìgbà tí àwọn bàbá wa Maruf tí wọ́n jáde láyé, bàbá wa Kábíyèsí fa bàbá wa Hamzat Aláwìyé kalẹ̀ tí lè pópó láti jẹ imam. Wọ́n jẹ imam láàrin 1976 di 2002. Lẹ́yìn yẹn inú bàbá wa Alámọ̀rí Yakin Àṣàfà Sànúsí ti Mẹ́sífà ní padà wá jẹ ìmáàmù lábẹ́ bàbá wa Jímọ̀ Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta ní 2002 di 2021. Bàbá wa Oyèwùmí sì wà láyé nígbàtán lọ rí gbé problem tó gbé kalẹ̀ wá fún wa yìí tán pè ní Yunusa ní 2021. àti bàtà ti gbé wá nílùú ò ti rójúmọ́. Gbogbo àwọn tí mo pè fún yìí tẹ́ bá lọ rí èwù tẹ́yìn náà bá gbọ́ mùsùlùmí lé mélòó ló wà láàrin àwọn orúkọ tí mo ti ń pè bọ̀, wọ́n sì jókòó àlàáfíà tí kò sí nǹkankan. Èyí tí mo wá ń sọ níbi rí pé of all the 12 past installed imams, only 3 were installed by a Muslim, Sahun, and the 3 of them inherited installed imams from their predecessors who are traditionalists, and they all reign together in peace and harmony. Bí wọ́n ṣe jẹ́ oníṣẹ̀ṣe tó tí wọ́n ṣe lẹ́sìn mùsùlùmí pẹ̀lú gbogbo àwọn àfáàtọ̀ lọ́ngbà náà ìmáàmù gbà náà wọ́n ní jókòó àlàáfíà. Kí ló bí eléyìí? Torí pé kí sọmọ nílé, torí pé kí sọmọ Ògbómọ̀ṣọ́. He has no respect for the culture. He did not have respect for the institution that produced him. He now come back to come and abuse that same institution that produced him. The ticket is not his own, but àwọn tó lọ fún ní ticket yẹn náà àwọn gẹ́gẹ́ lọ́kọ́kọ́ bú. Àwọn tó dáṣọ bọ́ lọ́rùn àwọn lọ́gbọ̀n lọ́kọ́kọ́ bú. Àwọn tó gbé mọ́tò bọ́ lórí ACC tí ó sì tó ń bú wọn lọ́wọ́ nìsín. Ìsì tó lọ́wọ́ sọ mọ́tò ẹlẹ́dì sí. Ìfẹ́ sọ̀sọ̀kúsọ fún lórí mọ́tò ìwà àti lórí gbogbo tó gbé sára. Àwọn tó produce aṣọ tó lọ bàtà agọ́ mọ́tò. Àwọn ló ń pè ní ọmọ òun. Kábíyèsí ẹ sọ fún pé gbogbo ọmọ ẹ̀mí ni wọ́n pé ká máa bọ̀ wá. Ẹgẹ́t, Yunusa ti fi ara kọ tipẹ́tipẹ́. Ẹ̀ńkẹ́ ìwò ti lọ́ba, kékeré ni ti lọ́ba níkà. Kékeré ni ti lọ́ba níkà tó bí lórí múmbàrí kékeré ni. Ó lè ní ọ̀jẹ́ nǹkankan lé ayé torí náà kí náà gbẹ́ni tí kò jẹ́ nǹkankan lé. Mo wá jẹ́ nǹkankan máa lé ọ lọ, wà lọ, máa rí yẹn. Torí pé lórí òdodo ni mo wà. Láàrin pẹ̀lú rẹ̀, àwà rẹ̀ tó jẹ́ lóòótọ́. Tí wọ́n bá tó bẹ́ àwọn tí wọ́n náà sí ìpé mú sí rẹ̀ pé kí wọ́n mọ́ ìlọ́mọ́ kí wọ́n jẹ́ kájọ jókòó lórí rule of law ní ṣe nílò 24 hours. Èmi ó sì tó celebrate more years nílùú bàbá mi. I'll celebrate more years nílùú bàbá mi. Máa fi jáde láyé. But wọ́n nílò 24 days.
inú òkú lè 24 hours ẹjẹ́ kẹ́kẹ́ kí yóò sọ pọ̀ mẹ́rin next 24 hours tó ti tọ́wọ́ di pé mẹ́rin ìgbà mọ́sálásí yẹn ẹwà tí nínú Ògbómọ̀ṣọ́ wallahi tallahi ìṣúwẹ́ di láìlẹ̀ sí láìlẹ̀ ìlàwọ̀ yóò sà lọ́bí tó ti wá kìí sọmọ wọn lábẹ́kúta ní bàbá Ẹ̀gbá ní wọn kábíyèsí lépè ìgbà tó tún fẹ́ mọ́ bẹ̀bẹ̀ wọ́n tó fẹ́ ní kọ́ wípé bàbá ò lè gbọ́ abiyamọ ìgbẹ́kún ọmọ rẹ̀ kọ́mọ́ta yìí àwọn ti gbọ́ pé wọ́n ti bú ọmọ àwọn wọ́n fẹ́ yọ ọmọ wọn lóyè wọn mọ̀ pọ́rọ̀ tó nígbàtí Yorùbá òye wọn àdàmọ̀dì Yorùbá tó ń bá kálẹ̀ káàkiri nígbàtí Yorùbá òye wọn tó pìrìsẹ́ntì ọ̀rọ̀ ẹni ló sọ tó ń pìrìsẹ́ntì ọ̀rọ̀ yẹn on behalf of bàbá eléyìí rírọ̀ lè mi pẹ̀lú àti mo ṣe jùlọ so I can say anything about him kẹlọ́rí wo fídíò yẹn kẹlọ́rí wo mo ṣe jùlọ lọ́jọ́ orí rẹ̀ ṣé òun fi gbọ́n báńkì ẹmọ ṣáájú ẹ lọ àbí mo lè sọ̀rọ̀ sí ìwẹ́ bẹ́ẹ̀ òun náà tó fẹnu kọ ẹ̀yà rẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹmọ́ bínú abiyamọ ìgbẹ́kún ọmọ rẹ̀ ẹgbẹ́ Yorùbá yẹn o táwọn ẹgbẹ́ bá ṣe Yorùbá ẹ̀kan lè fèèlì ní ẹ̀kan lè fèèlì Yorùbá ní skul abiyamọ ìgbẹ́kún ọmọ rẹ̀ kọ́mọ́tàjú rẹ̀ tuntun náà bàbá Ẹ̀gbá gbọ́ yẹ kún ọmọ wọn pé wọ́n fẹ́ yọ ní Imam lọ́jẹ́ kátàgìrì fún wọn gbọ́dọ̀ yọ ní wọ́n fi èpè rágídì ní wọ́n fi ránṣẹ́ inú Ògbómọ̀ṣọ́ fi fẹ́ sí Ògbómọ̀ṣọ́ àṣehó fẹ́ sí hijira ti ẹ̀ nílùú ló fi lọ rí họ́nà tí wọ́n nílùú wọn aláwọ̀ fídíò oríṣiríṣi tó ti lọ rí fi họ́nà wọn nílùú wọn tó kù bá kú èèyàn wà ní ẹ̀ tètè mọ́ pé oní fídíò tó ń sọ pé òun pẹ̀lú lágbájá báwọn ṣe ṣe tó kódà ibi tó bímọ sí táwọn ọmọ yòókù ọmọ wọ́n sọ fún ibi tí bàbá yẹn bímọ sí ní ibi tó ní dúkìá sí ní òun ló mọ́ a ní fídíò sọ so àwọn fi àsìkò yìí fi rọ àwọn èèyàn wa láti sọ fún wa pé it is not out of hatred but out of sincerity and for seeking for unity in our land which has been there everyone got a kajade you can see these people the names we are calling out now how we all live together in unity and nothing come in between us like COVID divide wa on a sad note in to conclude níbí Yunusa pín àárín àwọn ọmọ ẹ̀yà débi pé ọ̀kan nínú wọn ó ní diabetics wọ́n gé ẹsẹ̀ rẹ̀ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ gùn lé lórí èkì lọ́sibítù tó fi yọ ẹsẹ̀ rẹ̀ wọ́n ní torí she stood by us ìní tó ṣe ẹ̀fì she's a diabetic patient àwọn tó yọjọ́ ọmọ ẹ̀yà ara wọn làwọn ìtàn jáde ẹmọ ìwá ní nígbà tó ní ṣe interview wọn sọ̀rọ̀ ọmọ ẹ̀yà wọn bẹ́ẹ̀ bí tó ti gé ẹsẹ̀ rẹ̀ tí wọ́n kí mọ́ nítorí pé she stood by the truth inú àwọn tọ́lọ̀ rí fún lówó tí wọ́n tó rán ní Mẹ́kà láti fi ra anything wallahi I save all these things tó wà lọ́dọ̀ mi láwọn nínú wọn tó sọ pé kí mi lọ rí one international passport kí wọ́n lọ sí mi ní London for at least 3 weeks or 1 month torí pé àwọn rí pàwọn èèyàn sáré ẹ̀mí mi àwọn fẹ́ kí wọ́n sinmi mú ní ẹwà àwọn obìnrin wọ́n entice me my father is alive I want to see him through torí tó fi tó rẹ̀ wá láti north wá síbí nìyẹn for my parents mama mi kú sí mi lọ́wọ́ mo ní gbàdúrà kí bàbá mi ló kú sí mi lọ́wọ́ ni Ọlọ́run ní jẹ́ kí n ṣáájú wọn Yorùbá tó yìí so in fairness to God you know say sọmọ Ògbómọ̀ṣọ́ he is being sponsored so ló jẹ́ kọ́rọ̀ yẹn kó le tóbi tó lé àwọn èèyàn wa á dẹ̀ ṣe sùúrù nítorí pé òróòró ti dàpọ̀ mẹ́ran ọ̀sọ́mọ́ ta fẹ́ dání ìsìn tá a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ yóò ṣe kí ni yóò bá gbogbo ẹran jẹ́ so the best thing tó kù ní ìsìn ni wọ́n ti kọ́ wa lọ́gbọ́n ní ìsìn ẹ jẹ́ ká gé ẹ̀dọ̀ mọ́rò àwọn tá a bá fẹ́ kí inú gé mọ́ ká gé mọ́ pé ká lè bá gbádùn ara wa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa.